àwọn èèyàn kábíyèsí mostly àwọn ẹ̀yà tí kábíyèsí obìnrin hàn wọ́n ní bí kan ṣe ya lọ sínú ààfin ṣáàyè kan ni àbí wọ́n láwọn èèyàn pípù àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin àwọn ni àwọn náà máa pe olóko kó wá àwọn náà máa pe olè kó wá jà àwọn náà tún máa pe olóko kó wá mu nígbà tí kábíyèsí Naomi wọ́n ti mọ rírì ìwúlò Naomi sí wọn ò tí ì dákọ̀ mọ́ Ọlọ́run ló jẹ́ kí gbogbo nǹkan yẹn rí bẹ́ẹ̀ yẹn wọ́n ló wọ́n sọ fún kábíyèsí pé wọ́n lọ sọ fún Naomi ìwọ ló fà yẹn ní kíni wọ́n náà wá lọ sí Àkúrẹ́ kí ló dé wọ́n ní Naomi ìwọ ló fà tí kábíyèsí lọ fẹ́fẹ́ kúfẹ́ wọnú ààfin tó lọ ń fi oríṣiríṣi obìnrin wọnú ààfin àti tó gbádùn àti tí ò gbádùn ó nìyẹn sì wọ́n tún ní kábíyèsí tuntun lọ ṣàṣemáṣe ó tún fẹ́fẹ́ ẹnìkan wọ inú ààfin ṣé ó dà bẹ́ẹ̀ ìtumọ̀ kí kábíyèsí máa fẹ́ obìnrin ṣáá ni pé Naomi ló fà takọ́kọ́ Naomi ló fà eléyìí tún Naomi ti kúrò láàfin wọn ló tún fà ṣe fẹ́ pa ni ṣebí gbogbo yín náà lẹ bímọ ti yín ẹ yà fi Naomi sílẹ̀ nǹkan kò gbọdọ̀ ṣe ẹ rí àwọn òṣòròǹgà tó ń fẹjú mọ́ Naomi tó ń fẹjú tó ń fẹ́ mú ní ààfin ẹ wá ní kí ọmọ ọlọ́mọ má sá fún ẹ̀mí ẹ̀ ọmọ yẹn sá fún ẹ̀mí ẹ̀ Naomi nìkan lè máa lè ṣan mọ́ ẹ gbọ́dọ̀ lè ṣan mọ́ àwọn òṣòròǹgà n kò jẹ́ pé ẹ̀yin gan pàápàá ẹ ti kọjá àyè yín gidi gan àwọn obìnrin yẹn wọ́n kọjá àyè wọn tó lọ ń gbowó lọ́wọ́ Mariam tó lọ ń jẹ́ kí Mariam dé inú ààfin ó wá de gungun ẹja mọ́ gbogbo wọn lọ́wọ́ ẹnu wọn wà lè ka ní Mary ó ní Mary ti lọ ń plan gbogbo oríṣiríṣi ọ̀nà tó wá payán wá ká ní Mariam wá wọ́n yẹn mọ̀ gbogbo ìbàjẹ́ tó ń ṣe láàfin ẹ jọ̀ọ́ o nǹkan kò máa gbọ́dọ̀ ṣe kábíyèsí wa o ẹ jọ̀ọ́ fi kábíyèsí lẹ̀ kó jẹ́ kí ọmọ ọlọ́mọ nínú rẹ̀ ẹ jẹ́ kó rí mímí o kó rí ẹ̀ kádé pẹ́ lórí ẹ̀ kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ní ẹlẹ́ni o kí ló dé tó yẹ kẹ́ fúnjà kán fúnjà àwọn àbúrò ẹ̀gbọ́n kábíyèsí kán fúnjà kán bá kábíyèsí jàjà kínní kẹ́ẹ̀dì ìyá mọ́ kẹ́ ṣe bí ìyá fún ṣẹ́fíìpì tó wáyé pé ìyá kábíyèsí wà láyé gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn àwọn obìnrin yàrá máa fi máa ra kábíyèsí wọ́n ní kán lọ ṣe paternity wọ́n kàn chíìtì bọ̀bọ́ yẹn kí lẹ̀ ń chíìtì ẹ̀ fún ṣé ti torí pé ó jẹ́ ọmọdé ló fi wọnú kínní ẹ mọ̀ pé experience is a best teacher táwọn pé kábíyèsí ti ní gbogbo experience ó yẹ ní ẹlẹ́niṣẹ́ ìpè 50 ó ṣẹ̀ bẹ̀rẹ̀ láìpẹ́ ẹ̀yin tẹ́ jù lọ tó yẹ kẹ́ fi ọ̀nà hàn despite pé ó jẹ́ olórí bẹ̀tẹ̀ ìjì yẹn wà ń bẹ̀ experience náà wà ń bẹ̀ ẹ jẹ́ kẹ́ni ẹlẹ́ni ẹ jẹ́ kó rí mímí kó rójú ráyè ṣe ilé ayé ẹ̀ kí ló dé tẹ̀ ń wo kábíyèsí bẹ́ẹ̀ ẹ wá lọ ń lè ṣọmọ Naomi pé òun ló fà Naomi kúrò láàfin òun ni kábíyèsí lọ ń gbé ètò wọn ṣe kówèrè wọnú ààfin tó ti wá di àpọn tó di egungun ẹja mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ jẹ́ mọ bó ṣe fẹ́ ṣe o kẹ́yẹ gbogbo yín kẹ́kẹ́ pé Ọlọ́run kó bá yín ti gbogbo agbára òkùnkùn kúrò nínú ààfin yẹn torí eléyìí lágbára kí ló dé wọ́n ní pàá lónìí pàá lọ́la tójú náà bá fọ́ra àbárọ̀bọ ló máa wò àbí ìtumọ̀ eléyìí ẹ wá lọ ń bá Naomi wọ́n náà lọ ń bá Naomi pé Naomi wọ́n ló fà báà ní Naomi ṣe fẹ́ fà wọ́n ní àjàlá ta ń nà ẹ̀yin náà kọ́ ọ̀hún kí ló dé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí Naomi rojú ráyè ṣe kó ṣe ayé àwọn ọmọ ẹ̀ kó fààyè ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀ gbogbo nǹkan Naomi náà kí lẹ́yìn náà ń ṣe tẹ́ gbégbèsè ọmọdé ààrẹ Naomi ọmọ kékeré ààrẹ kí lẹ́yìn afẹ́ tó rí nǹkan tó rí Naomi tiẹ̀ rí ní àjò pé wá fọ́kọ ó wá fẹ́ kábíyèsí ẹ̀ ń wá kẹ́tì sí sẹ́nu kìnìún ohun yẹn ló máa ṣe gbogbo ṣé ìtorí pé tó wàá jẹ́ agbára Ọlọ́run tó ń bá Naomi lò ẹ mọ̀ pé ẹrù yẹn ti pọ̀jù fún Naomi láti rù kó wá fèsì wọn paná gbogbo agbára òkùnkùn tó wà láàfin kí gbogbo yín kẹ́ kún fàdúrà kọ́yé ṣẹ̀rù bá Naomi kí ló dé wọ́n ní kí ló ń bẹ nínú gbó tó ń dún màwúrú ẹ wá sọ pé tó wá fẹ́ pààyàn jẹ́ pé Naomi kò lọ pàdé ẹ̀yin kọ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ fọhùn ìtumọ̀ yẹn kẹlẹ́ ọmọ sọ pé Naomi ló fà náà báwo ni Naomi ṣe fẹ́ fà ọjọ́ kìíní àná sí ń bẹ̀ ni ìṣojú yín kọ́ ni wọ́n fi lé Naomi kúrò láàfin tó fi victimize Naomi tó fi gbógun ti Naomi how old lọmọ yẹn
a ṣáà gbọ́ pé gbogbo yín lẹ máa ń fọ létí ṣeré láàfin àdìgbò bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ tí gbogbo yín tẹ́ rò pé ọmọ kékeré yìí ló fẹ́ wá jẹ gbogbo ọlá yẹn ẹ ti rí àwọn tó fẹ́ jẹ ọlá kábíyèsí kí lẹ wá ń pariwo fún kí lẹ wá ń sọ pé kí ni báwo ló ṣe jẹ́ ṣé Naomi nìkan ló máa fèsì yẹn Naomi nǹkan ò lè fèsì ẹjọ́ máa gbárùkù tì ní láti fèsì gbogbo pàǹtí gbogbo jàǹkárìwọ̀ tó ń dẹ́rù ba kábíyèsí àti Naomi láàfin ẹ wá ní kí Naomi ló jẹ́ kó lọ fọ́kọ ló jẹ́ kó lọ mú ìyàwó Naomi ṣe máa jẹ́ kó lọ mú ìyàwó gbọ́dọ̀ bẹ́gbọ̀n yín àbúrò yín sọ̀rọ̀ ẹ bá kábíyèsí sọ̀rọ̀ náà ṣé tí Naomi bá tẹ̀ wà láàfin tí kábíyèsí bá fẹ́ gbóbìnrin ṣé kó máa ní kó má gbóbìnrin bẹ̀tẹ̀ má yẹ kó gbé túláàsì kọ́ tẹ́ máa advice àbúrò yín nìyí ẹ má yẹ kó gbé túláàsì ẹ sọ fún ẹ sọ̀rọ̀ síbi tó ń rọ̀ wá ẹ̀yin lóbìnrin ẹ̀yin lẹ ní experience ju gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ nǹkan tẹ́ fi ṣàgbà ẹ fi hàn àbúrò ìgbà báyìí la ṣe rí àti ṣíwájú yín dé ilé ayé yìí ọjọ́ mẹ́ta ó pé ọjọ́ mẹ́ta báyìí ni kò ṣe ṣe báyìí ni kò ṣe ṣe ìtò lọ gbé wá sí tó sọ pé ọmọ Kwara kìíní kan obìnrin princess ó ṣe kìíní ṣé àfáàlọ́ǹgù lòun àti kábíyèsí ti ń kọ́ọ̀tù mọ̀ bóyá oṣó ní bàjẹ́ ni kábíyèsí tún dá ìyàdé ẹ sọ fún ìtò ń bọ̀ pé kó má fi ti Naomi tó bá sọ pé kó fẹ́ fi ti Naomi ṣe ó máa ṣù lọ́wọ́ ìdà tó ń gbé bọ̀ ó máa bẹ lórí ni anybody tó bá sọ pé ó fẹ́ fi bẹ Naomi wò ìdà yẹn máa bẹ́ ń tọ̀hún lórí ni torí ọmọ ọlọ́mọ ó lẹ́mìí tí ẹ lò ọmọ ọlọ́mọ ń sá fún ẹ̀mí ẹ̀ wá ń sọ wípé òun ló fà ó fà pé kíni ṣó máa di kábíyèsí mú pé kó má jáde ni inú mi ti ẹ̀ dùn pé tó wáyé pé ètò ń bọ̀ àti sọ advice tẹ máa fún ní pé kó tẹ̀ jẹ́jẹ́ o ó báyàn lé ni o Naomi lè ọ̀gá gbogbo wọn òun ni ìkíni wọn ẹni tó kàn tó ń fi tipátipá sọ pé àwọn ò ní gbà ẹ bá àgbẹ̀ bá máa gbà Naomi ní ìyáde yín ẹ bá ń lé ni yes ẹ bá ń lé ni kò dẹ̀ sẹ́ni tó lè mú ẹ̀mí ìfẹ́ tí kábíyèsí ní sí Naomi kò sẹ́ni tó lè yọ kúrò lára lọ́kàn kábíyèsí kẹ má wulẹ̀ jàǹpátá kẹ má wulẹ̀ pariwo kẹ fi gbogbo ara yín lọ́kàn balẹ̀ ṣé by force náà fi nífẹ̀ẹ́ yẹn ìfẹ́ ò kí ń wá by force o ìfẹ́ tó bá ti ń wá by force ìfẹ́ yẹn di ìfẹ́kùfẹ́ ni ìfẹ́ gidi látọ̀run wá òun ni kábíyèsí ní sí Naomi ìfẹ́ látọ̀run wá ni Naomi ní sí kábíyèsí bẹ́ẹ̀ ni kí ló dé tẹ̀jẹ́ kí ẹ̀jẹ̀ kó gun omi ẹ jẹ́ kó ogun omi náà ẹ fún Naomi ní ìsinmi tí Naomi bá fẹ́ wá sáàfin gbogbo yín pátápátá lẹ́jọ́ máa gbárùkù tì kì í ṣe pé kí kábíyèsí nìkan máa sọ pé Naomi máa bọ̀ tí gbogbo yín náà tẹ̀lé nífẹ̀ẹ́ sí ń sọ ó ti dójú ẹ̀ Naomi ló jẹ́ kí kábíyèsí lọ fẹ́ yàwó obìnrin láti Kwara àwọn ò ní kí kábíyèsí má fẹ́ obìnrin torí circumstances ló fà tí kábíyèsí lọ ń fẹ́fẹ́kúfẹ̀ẹ́ káàkiri ṣáwa ní sọ pé ìfẹ́kúfẹ̀ẹ́ ló ń fẹ́ àwọn tó wà láàrin àwọn tó gbé odidi ìyàwó 6 ló gbé ti Naomi kò sí ìtótó kan ibi kọ̀ wọ́n ní kí wọ́n bọ́ sọ ọ̀bẹ sókè nígbà àgbà ibi pẹlẹbẹ náà ló máa mú ilẹ̀ kí ló dé tí ẹ̀ ń fún kábíyèsí lájú yín lẹ̀ tí tó ń fún kábíyèsí àbúrò yín ní wàhálà gbogbo yín náà ó yẹ kẹsàn ṣòkòtò tí ó bá jẹ́ pé ẹ ló ń gbà ìjẹkújẹ àjẹbánu ẹ ló ń gbà owó lọ́wọ́ mẹ́ríà ìyàwó yín ẹni ìyàwó òun náà ló ti dé gbogbo ẹja mọ́ yín lọ́wọ́ kẹ́yà mọ́ bẹ́ ṣe fẹ́ tán àárín bẹ̀yẹn ṣe o kẹ́ mọ́ bẹ́ ṣe máa tán àárín bẹ̀yẹn ṣe torí náà nìkan kọ́ ló máa ìjà yẹn o ẹjọ́ ìjà ni o kẹ́jẹ yege ẹ̀yin èèyàn mi ẹ ṣe gan mo ní kí n gbé wá fún yẹn má sọ pé mo bínú sọ̀rọ̀ mo bínú gan torí Naomi yẹn ò ń ṣe ọmọdé kì í ṣe ẹran ìyẹn ẹlẹ́ran ara ni ọmọ ọlọ́mọdé ni ṣọmọ ọlọ́mọ náà máa ń tì sí ojú ogun náà ẹjọ́ tó bá jágbára Ọlọ́run tó wà pẹ̀lú Naomi kì í ṣe ìta à ń sọ yìí làbá máa sùn Ọlọ́run á jù wọ́n lọ ó jẹ́ ti jù wọ́n lọ Ọlọ́run adé bá Naomi gbẹ́rù yẹn lórí lágbára Kristi Jésù ìyanu á ṣẹlẹ̀ lágbára Kristi ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa bẹ́ ṣe ń tẹ́tí sí ọ ẹ bá wa ṣí ẹ bá wa láìkẹ́
ẹ bá subscribe, kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Àbọ̀ Ọlọ́run adájú lórí yín. Làákàyè tẹ́ fi ń dá sọ̀rọ̀ yìí. Lórúkọ Jésù Ọlọ́run ò ní gbà ó. Jésù Olúwa wa. Àmín. Ṣé gan.